Arálé ẹ káàbọ̀ làkèrè ọ̀nà orúkọ mi ní Dámiláre Ọládipúpọ̀ Oyèpadà Alárèrè làwọn èèyàn pè mí ọmọ mi náà tí ọmọ mi ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìlú àtọrin àlejò wa tòní ìgí ńlá ni wọ́n àgbàdá ńlá wọ́n ní tólúbàdàn bá wọ níkà ọmọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe mo fẹ́ dárúkọ yín ṣùgbọ́n ẹni mo fẹ́ kàn ti gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé kámẹ́rà sójú wọn ẹ bá wa dárúkọ yín ibi tẹ́ ti wá káwọn èèyàn lè mọ̀ pé ńláńlá ni. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Orúkọ tèmi ni Adédayọ̀ Olúwafẹ́mi Òjó tí gbogbo èèyàn mọ̀ sí Dayo Success wọ́n dẹ̀ tún mọ̀ sí Ọ̀wẹ́bà. Ọmọ bo ni? Ẹ̀gbá Mọ́lísàbí ni bàbá tó bí mi lọ́mọ, Ẹ̀gbá dẹ̀ ni mọ́mì mi náà, so Ẹ̀gbá ni mo fi wá. Òun lẹ ti gbọ́ yẹn, ẹ ti gbọ́ orúkọ wọn. Mo fẹ́ sọ orúkọ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rò pé tí n bá sọ ẹ ti tètè mọ̀. Ṣùgbọ́n nígbà tẹ́ ti gbọ́ ẹ ti rí i pé tá a bá sọ orúkọ yẹn máa rò pé níbo Ọ̀wẹ́bà gangan. Àwọn ni àṣírí àwọn ábọ̀mù kan wà tẹ́ ń gbọ́, àwọn olórin kan wà tẹ́ àwọn orin kan wà tẹ́ pé ẹ̀ ń gbọ́ dáadáa. Àwọn olùkọ́ ìlú yìí mo lẹ́ẹ̀kẹ́ tó ṣe arrangement yìí mo lẹ́ẹ̀kẹ́ ìlú yìí tó ṣe. Àwọn ló ṣe tanu ló ṣe Ọ̀wẹ́bà ló ṣe Dayo Success ló ṣe. Olórin inú wọn lùlù wọn tún ti ní di méjì lọ́dọ̀ ọ̀yá tẹ̀lé múnú ẹ̀gbọ́n nínú ta ni ẹ̀gbọ́n nínú àbúrò nínú ìlú àtọrin torí méjèèjì lẹ́ ń ṣe pọ̀ báyìí. Àbíbejì ni wọ́n lọ́dọ̀ yín ni. Ìlú lẹ́gbọ́n orin làbúrò. Kí ló dé tẹ̀sán láti bẹ̀rẹ̀ ìlú ni mo fi bẹ̀rẹ̀ láti tó bóyá bíi káwọ́ pé bíi 1986 so ìlú la fi bẹ̀rẹ̀ láti adẹ̀tú kọ́ ẹ̀kọ́ níbẹ̀ òun ló fi di orin ló fi di pé Ọlọ́run á fún wa ní ẹ̀bùn voice tone ká ní tone ká tó fi kọrin. Ká tó máa wọnú mọ ètò lọ kí ni ẹ lè pè ní ìlú kí lẹ́yìn mọ̀ tá à ń pè ní ìlú. Ìlú jẹ́ nǹkan tí even kó jẹ́ nílùú òyìnbó gan ìlú jẹ́ nǹkan tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn nítorí ẹ̀ a lè fọwọ́ rọ́ lù sẹ́yìn làwọn òyìnbó fi ṣe drums ni wọ́n ṣe àwọn ìlú gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ṣe àwọn band tí wọ́n máa ń lù yẹn ẹgbẹ́ national anthem gbogbo national anthem pátápátá tọ́n bá bóyá táwọn footballer bá fẹ́ play ball tọ́n bá kọ national anthem ẹ gbọ́ lù ń bẹ torí tí ó bá sí lù ń bẹ ìdùnnú nílùú jẹ́ ìdùnnú nǹkan ìdùnnú ohun ìdùnnú ẹgbẹ́ tọ́n bá bímọ tuntun láyé àtijọ́ ìlú ó ní àwọn oríkì ìlú tọ́n máa lọ lù níwájú ilé ẹni àwọn tó bímọ yẹn àwọn tó jẹ́ bàbá wa nídìí ìlú náà wọ́n máa mọ nǹkan tí mò ń sọ tó bá dẹ̀ jẹ́ ìyàwó ni wọ́n ń gbé ó nílù tán máa lù kíyàwó tó tẹsẹ̀ wọ ilé ọkọ ẹ̀ ó láwọn ìlù tí wọ́n á lù fún kó tó gbẹ́sẹ̀ wọlé ọkọ. Máa ń fi ìlù gan ṣe ìkìlọ̀. Bẹ́ẹ̀ ni ìlù jẹ́ ìkìlọ̀ ó kìlọ̀ ìwà ìlù lè dájà lẹ̀ kò sí nǹkan tí ìlú ó lè ìlù fúnra rẹ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò ṣeé tàdánù láwùjọ. Ẹ bá ráwọn olóṣèlú yẹn náà ẹ jẹ́ kí wọ́n máa polongo ìbò wọ́n máa ṣe polongo ìbò ẹ rí i pé tí ìlú ò bá sí lẹ́yìn wọn ìpolongo ìbò yẹn kò lè ní mínì ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ rí bí èèyàn bíi márùn-ún kan tó rìn lọ tó nílùú á lù tẹ̀lé wọn lẹ́yìn ẹ fẹ́ wò wọ́n ẹ̀yin gan tí tó bá dùn mọ́ yín ẹ fẹ́ máa tẹ̀lé wọn lọ bí ìlú ṣe rí nìyẹn agbára ìlú pọ̀ gan. Ṣé kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní kọrin ṣe máa ń torí mímọ̀ tèmi mọ̀ ẹ́ mo mọ̀ pé studio work nìkan lè máa ń ṣe àbí ẹ máa ń lùlù lágbolágbo náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí mo ti lùlù lágbo last 2006 ni. Kí ló dé ṣé owó tán fún yín ni ò tẹ́yìn lọ́rùn ni àbí kò fún yín láyè láti wà creative ẹ mọ̀ pé iṣẹ́ studio ń sìn láti ṣe orin bẹ́ẹ̀ láti produce ẹ máa ń produce náà producer náà so láti produce ń sìn ẹ máa ń láti gbọ́ ọpọlọ kalẹ̀ arrange orin tún orin ṣe orin olórin gan gbà mí gan ó lè yẹ kí ara báyìí ni kò ṣe kọ ìlú báyìí tó dẹ̀ máa nítumọ̀ so
ṣé nítorí pé kẹ́ ẹ lè máa ráyè ronú ni pé bẹ́ẹ̀ tẹ́ bá wà lórí stage yẹn ẹ lè máa sáré ro àbí owó tán san ní stage yẹn kò pay fún yẹn o pé a lè lọ sóde ká mọ̀ pàwọ́. n tí mo rí gbà yẹn ni pé ẹrù ti pọ̀ jù tí n bá lọ lágbo màá tún lọ studio tí n bá kúrò studio màá tún lọ sí àwọn rìhásà bóyá church ló fẹ́ ṣe album tàbí ẹrù yẹn ti pọ̀ jù. wá sí àyè kò sí ayé mo ti wà ní studio ǹjọ́ kan tí mo lè ṣubú lulẹ̀ tí mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ ìgbà tí mo máa lajú omi tó ń rọ́ lé mi lórí ní inú bedroom wọ́n ti bọ́ gbogbo ṣòkòtò kù bọ́kílà mo wá lajú pé kí ló ṣẹlẹ̀ mo bá rántí pé ó dà pé mo wó lulẹ̀ ní o wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi tí ìgbà gbàgbé iṣẹ́ yẹn níjọ́ yẹn dà pé iṣẹ́ èjì òwúrọ̀ iṣẹ́ tá à ń ṣe ń gbà yẹn ṣọlá ní sí bẹ́ẹ̀ ni so nígbà yẹn ní Strange Studio ní studio Jùbá bẹ́ẹ̀ ni so mo wá ṣubú but bí mo lè lajú báyìí kí ni mo béèrè báàgì mi ńkọ́ torí mo mọ iye tó wà ní báàgì mi inú báàgì lù mo máa ń kó gbogbo owó láti Monday tí n bá ti lọ báyìí ó lè di Monday mi kí tó délé gba Òṣogbo sí Èkó sí Àkúrẹ́ gba Àkúrẹ́ sí Oǹdó bẹ́ẹ̀ ní olórin ọ̀tọ̀ọ̀tọ̀ wàhálà ẹ̀ pọ̀ so ló jẹ́ pé mi wá rò pé kì í ẹgbẹ́ kí n máa lu ìlú ní studio kí n dẹ̀ máa produce àwọn tó bá fẹ́ kọrin ká máa lu because ó ti pẹ́ náà láti lùlù yẹn ní lágbo kò ní sí nígbà yẹn tí mò ń lùlù wọ́n á sọ pé má pe backing mọ́ o owó tẹ bá fẹ́ fún backing oní backing ẹ fi lé orí owó ẹ̀ mo máa ń lùlù bíi machine ẹni tí kò mọ̀ bóyá òun máa jí lọ́la so nítorí passion ni o kì í ṣe pé mo mọ̀ o ṣùgbọ́n nǹkan tó bá ní fún nǹkan tó bá ń torí mo fẹ́ràn ẹ̀ gan òun náà ni ò ṣe kí mi ti filẹ̀ mo fẹ́ràn ìlú gan so òun ló fà á tó jẹ́ pé nítorí ẹ̀ gbogbo nǹkan tó nílùú bá ṣe àbí nǹkan mo máa ń like kí n lọ́wọ́ sí i torí n tó gbé àwa náà dé limelight nìyẹn so ìdí ìlú yẹn náà ládẹ tí kọ́gbọ́n orin tá à ń kọ yìí òkè wọ́n tún kọ́ bá àwọn ṣe bá èdè ọ̀rọ̀ oríṣiríṣi ìdí ìlú yẹn náà láti ní gbogbo experience. kí n tó béèrè ìrírí yín ẹ̀wọ̀n pé ìjọ́ mi àti inú yín dùn àtijọ́ tí inú yín dùn nígbà tẹ́ lọ sóde bẹ́ẹ̀ bá tẹ́ lọ àbẹ́ lọ studio gan bẹ́ẹ̀ olórin tó wá jẹ́ producer bẹ́ẹ̀ bó ṣe react ṣẹ́ni tó fẹ́ lu ẹ ti get ẹ̀ pé àwọn kan wà tó yẹ kí wọ́n bàjẹ́ lẹ́ pé tán bá rí bẹ́ẹ̀ yín wà ní studio kan tẹ́ ṣiṣẹ́ tó ti ẹ̀ẹ́dẹ́ kan dé kẹ́kàn òpé kẹ́kàn sáré rush wá síbẹ̀ pé kẹ́ sáré bá fáṣẹ̀ pò ń bẹ̀ kó wá lè gan ní sẹ́ni tó fẹ́ bá mi ṣiṣẹ́ ní ẹgẹ́ tó yẹ pé òun ábílù pé nítorí pé òun á máa rí rẹ̀ bí ọ̀gá ẹlòmíì máa rí rẹ̀ bẹ́ẹ̀ sóko ìjọ wo ni ìjọ tí inú yín dùn bí ẹ bá challenges pàdé níbi iṣẹ́ yẹn àtijọ́ tí inú yín dùn ṣùgbọ́n kó tó di pé máa dá ìbéèrè kan wà tí àwọn èèyàn ti ń béèrè tipẹ́tipẹ́ ẹ̀yin lè mọ́ ti gbọ́ ṣùgbọ́n mo fẹ́ béèrè báyìí ìbéèrè yẹn ni pé àwọn kan sọ pé gbogbo iṣẹ́ tẹ́ bá lù gbogbo ábọ̀mù tẹ́ bá lù pé ló máa ń tà làwọn èèyàn máa ń fẹ́ gbọ́ tẹ́ bá artist kan lù ṣe báyìí pé nítorí ẹ̀ ni púpọ̀ nù ló fi jẹ́ pé gbogbo iṣẹ́ àwọn celebrities yẹn ló fi jẹ́ pé púpọ̀ nù wọn ẹ̀yin lẹ́ ń lù. ṣé ẹ̀sìn ọwọ́ ni wọ́n sọ pé ẹ̀sìn ọwọ́ ni àbí àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run ẹ mọ̀ pé Ọlọ́run ló ń fún yàn nǹkan kò sí ní téèyàn lè rí gbà tọ́lọ́run bá ti fún yàn so bọ̀ nítorí pé àwọn ọ̀rọ̀ yẹn ti wà ń ta tí mo á fẹ́ kẹ́ bá wa yànnà náà sí pé kí ni o ṣé nítorí pé ẹ mọ iṣẹ́ yẹn ṣe nítorí pé ẹ mọ̀ ọ́n ṣe ń rí pé ọpọlọ yín ó kún dáadáa àwọn celebrities ṣe pé Dayọ̀ mo fẹ́ kó bá mi lù ọwọ́ ẹ̀ bá mi kó bá mi lù sẹ́yìn àbí nítorí pé ẹ rò pé ẹ̀jẹ̀ ò lu tó bá ti lu iṣẹ́ yìí ó ti dájú kó máa tà. lákọ̀ọ́kọ́ nínú gbogbo tọ́lọ́ ń bá fún ẹ àǹfààní tó ní ẹlòmíì òun àǹfààní ni àti grace lọ́dọ̀ Ọlọ́run ṣó ti yẹn kí ni mo lè pè bíi ẹ̀yìn ntọ́lọ́ ń kàn fún ẹ tí ìwọ gan tó mọ̀ létà àgbà tó wá mọ̀ ló bọ́n ṣe ń sọ ẹ̀ báyìí èmi ní kọ́kọ́ ṣàmúlù mo ní kúrò
tó ṣe mo ní Ládélé ó máa ń àjọ ń lù nígbà yẹn kó tó mo mọ yín kan. Ládélé náà ti dá dúró báyìí. Mo mọ. Abíọ̀ left lòun lò mo ní Táíwò Olúfẹ́rí Iglo ọmọ wèrè àjọ ń lù náà ni. So ṣẹ́rí àlùbáríkà ni ṣẹ́rí ìgbà míì wà tó yẹ pé àlùbáríkà gbogbo wa yẹn ló so mọ́ iṣẹ́ yẹn ó kàn jẹ́ pé èèyàn kan ló kàn tayọ ju àwọn tó kù lọ débi pé wọ́n máa ní òun ló lù ṣùgbọ́n àgbájọwọ́ ni la fi sọ̀yà. So àlùbáríkà yẹn dẹ̀ rí àlùbáríkà wọ́n ní orí mẹ́ta mẹ́rin ó sàn ju orí kan lọ. Téèyàn bá dàlù náà ó possible kò ń kó ó má rí bí ó ṣe ń rí sí ṣùgbọ́n torí pé a bá ti pọ̀ ọpọlọ lẹ̀ ẹ ká lọ báyìí ilé náà sọ pé ká tún lọ báyìí ló fi ń jẹ́ òun ni ó fi dàbí pé ṣé ó sin ọwọ́ ni ṣé ó ṣe kò sí nǹkan tó jẹ ọmọ bẹ́ẹ̀. Bí mo ṣe wà ẹ́ àwọn tó lè lù tó á lù mí mọ́ lù tí n bá dìlù láàrin 2 minutes wọ́n kún ìgboro ṣùgbọ́n ṣe rí tọ́lọ́ bá ti fọ àlùbáríkà sí nǹkan. ẹ mo bọ́lọ̀ sọ náà mo náà lọ iṣẹ́ tí bá ti ṣe pa bí mo ti fi ọwọ́ kàn báyìí jẹ́ kó máa pín ìfẹ́ mọ́ bóyá ọ̀tá mi lẹ́ni yẹn o bóyá kìíní iṣẹ́ yẹn ṣe kìíní because ẹni tó ṣiṣẹ́ náà èrè ló fẹ́ jẹ ṣẹ́gẹ́ kìíní yẹn so Ọlọ́run tún lè gbọ́ àdúrà yẹn náà gbogbo ẹ̀ náà ó tún papọ̀ mọ́ra wọn. Ọlá pé Ọlọ́run jẹ́ Ọlọ́run èmi náà fi àlùbáríkà ara yín báyìí mo fi tọrọ pẹ̀lú ètò yìí pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ á bá wa so nígbọ̀wọ́ ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ torí pé ẹ ti participate ń bẹ̀. ó ti rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run àmín Ọlọ́run dẹ̀ ti sọ́dà ṣe. àmín ó yá ìrírí yín ló kù mo fẹ́ kí bá wa. ìrírí pọ̀ tá a bá ń sọ̀rọ̀ ìrírí o. ẹ bá wa sọ kan bẹ́ẹ̀. ìrírí pọ̀ ìjọ tínú mi dùn gan tí mo wò pé àṣẹ iṣẹ́ ni iṣẹ́ yìí náà gbogbo ìgbà yẹn náà kò sígbà tínú mi dùn ṣùgbọ́n ọjọ́ tínú mi dùn gan nídìí rèé níjọ́ tí wọ́n pè mí lọ sẹ́kọ̀ọ́ Bùgá ló fún mi ní kọ́ńtàtì yẹn àwọn kíní ọ̀rẹ́ gbajúmọ̀ dé o ẹ̀sọ̀ pẹ̀lẹ́ níjó gbajúmọ̀ dé o ìlú yẹn èmi mo gba kọ́ńtàtì ìlú yẹn táwa lọ lù ní Èkó lọ́dún yẹn náà kíní yẹn is 2 minutes ni a dẹ̀ lọ sí Èkó ní àti Ìbàdàn kọ́lọ́mbà òun kẹ́ Mojid bàtà Mojid ó ti late èmi Mojid lájọ lọ ṣe iṣẹ́ ẹ̀ èmi àti Mojid nìkan ó dẹ̀ gbaṣẹ́ yẹn ní ṣé 2 million kan ni. ṣé 2 minutes. 2 minutes. Wow. So nígbà tá a ṣe iṣẹ́ yẹn a débẹ̀ ní aago 11 àárọ̀ a padà sí Ìbàdàn ní aago 3 adébàdàn padà láago 3 gẹ́gẹ́ ìdìbò tí mo sọ a lọ sẹ́kọ̀ọ́ adéèkó ní 11 àárọ̀ a dẹ̀ débàdàn padà ní aago 3 ọ̀sán ṣe rí pé gbogbo nǹkan tá a fi ṣiṣẹ́ yẹn kò ju gbogbo nǹkan tá a fi ṣiṣẹ́ yẹn bóyá ló tó 1 hour so a dẹ̀ ti sáré ṣe 2 million so ibẹ̀ ló jẹ́ kí n wò pé Ọlọ́run ẹ wò bá ọ̀rọ̀ tí mo sọ yìí á ti tó ìsáyà á ti tó 15 years ọkọ ti ju bẹ́ẹ̀ lọ. 2 million ní ayé ìgbà yẹn kéèyàn tó lè gba 2 million ní ayé ìgbà yẹn ìsinyìí gan téèyàn bá gba 2 million gan níṣẹ́ 2 million èèyàn gan odidi oṣù kan yẹn wọn á dúpẹ́ church pé ọmọ. bẹ́ẹ̀ni so àwa méjèèjì nìkan ẹ dẹ̀ ṣá owó ẹ̀ mọ́wọ́ màtí mo fún un ní owó tiẹ̀ ṣé mo pé kò mọ bí mo ṣe gba contract èmi dẹ̀ rèé ṣẹ́rí ìbùkún níwa nímú nílà láì fi làálàá kùn má jẹ tọmọ làkejì mọ́ tiẹ̀. ní ìròyìn gan ni kò ń ṣe pé nítorí pé mo rójú yín o ní ìròyìn yín níta kò sẹ́ni tó jẹ́ sọ̀rọ̀ yín láì dá ní àwọn tó ń bá yín ṣiṣẹ́ àmọ́ àwọn kan tó yẹ pé wọn kì í fẹ́ bá ṣiṣẹ́ gan dípòdípò pé tí wọ́n bá wọn ṣiṣẹ́ ti mọ̀ pé táwọn ilé bá ti bá ṣe iṣẹ́ wọn kì í pé yàn so nǹkan tí mo fẹ́ sọ ni pé iṣẹ́ yín máa ń pé àwọn tó ń bá yín ṣiṣẹ́ ẹ mọ̀ pé téèyàn bá ṣe òun làwọn yẹn máa sọ so mo ṣe pé báyà nítorí pé wà ń bí àbí nítorí pé ẹ wà lórí ètò mo fi ń sọ pé àkíní kan bóyá mo ń sọ fat fún àwọn èèyàn tó bóyá tí ẹ ń ṣiṣẹ́ pẹ̀lú. níjọ́ yẹn tá a ṣe tán
tí mo fún Mojí tí mo transfer 700,000 sí ó ti gbàgbé pẹ́gbẹ́ ni wá ó dọ̀bálẹ̀. kò ní dọ̀bálẹ̀ kẹ́. because 300 orí ẹ̀ lèmi fi ṣe owó contract pé èmi gbogbo àṣẹ ó tán. ìjọ wa níjọ́ kejì. síjọ́ tí mo wò pé mi rò pé mo níjọ́ tí mo feel bad because ṣẹ́rí tó bá ti ń ṣe nǹkan tí inú ẹ̀ ń dùn sí tí ẹ̀gbin bá wá síbẹ̀ gan o ò ní rí bí ẹ̀gbin wàá wò ní wò pé ara ẹ̀ náà ni ìjọ ní èlé sọ pé ìjọ báyìí mo feel bad gbogbo ọjọ́ mo ti gbé lórí pé iṣẹ́ ìlú yìí bí mo ṣe wà ní ìgbà sálárì rẹ̀ látijọ́ tí mo ti dàgbà pé ọmọ ń tójú bọ́ ní ìgbà sálárì rẹ̀ níbi rẹ̀ owó mi mo fi ń ṣe gbogbo nǹkan mi gbogbo everything tí mò ń ṣe ní ìgbésí ayé mi dì. ká tó lọ sí ìpele tó kàn ẹ jẹ́ kí n béèrè ìbéèrè tó gbẹ̀yìn ní àkọ́kọ́ ìbéèrè yẹn ni pé ṣé nítorí pé ẹ láìkí bí àwọn olórin ṣe ń pínwó fún yín àbí bí wọ́n ṣe ń ríra wọn bí ọ̀gá sí olórin ṣé nítorí ẹ̀ lẹ́sẹ̀ decide láti dá ọ̀rìn bẹ́ẹ̀ láti jó olórin. rárá ṣẹ́rí tí experience tó bá gather experience tó then tọ́lọ́ bá fún ẹlẹ́gùn tán ẹ̀bùn yá máa tì ẹ́ ní bó ṣe wù ú ni tó ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run tí ì ṣe pé o ṣagídí ṣàfẹ́ mọ̀ tó yẹ pé gift ni n tí mo fi rí bí gift náà nìyẹn láti ìgbà yẹn tí mo ti ń lùlù sí mo tún lọ ń gbàdúrà pé Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ mọ̀ lùlù mọ́ má jẹ́ lọ lùlù mọ́ mo serious because mo rò pé wọ́n kàn pé wọ́n èmi bẹ́ẹ̀ fẹ́ face orin yẹn squally wọ́n náà jọ má yẹ kí n mọ̀ lùlù mọ́ kíní kan ó wò pé mo fún ẹni tí ó ti yẹn so òun ni gbogbo èyí tó jẹ́ pé mo tún ṣe lùlù títí dìsìn ó kàn jẹ́ pé studio ni ṣẹ́gẹ̀ so kì í ṣe pé mo wò ó kíní ẹ̀ kàn wá náà ni nígbà kan wà jẹ́ pé mo máa ń write orin tí bá kọrin wọ́n máa gbé fún mi màá kọ sílẹ̀ máa kọrin mo máa ń fún àwọn èèyàn lórin mi ò lè máa dárúkọ mo máa ń fún àwọn èèyàn lórin wọ́n á ní bá mi ṣe side B ẹlòmíì lè ní bá mi ṣe side A ẹlòmíì lè ní bá mi ṣe side A and B ẹlòmíì lè ní bá mi ṣe track méjì onítẹ́tẹ́ mi. ẹ̀dẹ̀ ráyè náà láti. ṣẹ́rí ohun náà ni gift tí Ọlọ́run bá ti fún ẹ ó máa dàbí pé eré ọmọdé ni bá ṣe ń lùlù yẹn sìn eré ọmọdé ló jẹ́ ó dẹ̀ tó ń yọ owó fún wa ó yẹ sọ fún mi onílù tó bá jẹ́ pé ó mọ nǹkan tó ń ṣe o tó dẹ̀ eré ìdùnnú ní iṣẹ́ tó ń ṣe yẹn máa jẹ́ lójú ẹ̀ á dẹ̀ tún gbowó lórí ẹ̀ ṣó ti yẹn ṣùgbọ́n ẹni tó bá wò pé owó ní nǹkan tó ń ṣe yẹn máa dàbí iṣẹ́ lójú ẹ̀ ṣẹ́gẹ́tì kìíní yẹn so ìgbà tí mo máa bẹ̀rẹ̀ gan orin yẹn gan mo ṣe fún ẹnìkan ni màá gbọ́dọ̀ sáré kọ́ studio ṣókóló ni màá wá sẹ́ndì CD ẹ̀ sábúrò so àwọn yẹn á ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ wọn á lọ kọ́ wọn á tún kọ́ àgbẹ̀ mo á ṣe mo á ń play ẹ̀ ẹnìkan wá ní ẹ ló kọrin mo á ní èmi náà ni pé mo fẹ́ sẹ́ndì ẹ̀ lẹ́nu wọ́n sọ pé kí ló tó fún mi ṣe album náà that's 2010 pé kí ló tó fi ṣe album máa pẹ́ àkèbí ṣe album kẹ̀ ẹni ò dẹ̀ tí sanwó ẹni yẹn sọ pé òun máa sẹ́ndì owó kò tí sẹ́ndì owó wọ́n á ní lọ búùkù studio kó fi ṣe album ibẹ̀ yẹn mo ti wá kọrin yẹn jáde orin yẹn tí mo fi bẹ̀rẹ̀ orin yẹn mú ẹ jẹ́ ká jọ yin Ọlọ́run lógo ẹ jẹ́ ká jọ yin Ọlọ́run lógo ọba tó dá wa sí àwa yìn ọ́ o ṣeun àwa ń dúpẹ́ akálẹ́lúyà sí bàbá àwòdì òkè kò ní ń fi kàràwé gbìn ṣe ọba tó dá wa sí àwa yìn ọ́ o ṣeun. oríṣiríṣi ni wọ́n máa gbé wá wọ́n bá dẹ̀ ṣe gbé wá yẹn èdè ọ̀rọ̀ yẹn ẹ̀là ọ̀rọ̀ yẹn lè má tẹ́wọ̀ lọ́rùn wàá mọ ẹ̀là ọ̀rọ̀ míì tí èdè ọ̀rọ̀ míì tí wàá lò níbẹ̀ so a kàn jẹ́ bí ìyọkúrò fi sí so ìrọ̀rùn náà ló máa ń rí ní nǹkan tó lọ́run bá lọ́wọ́ sí tó dẹ̀ fún un. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká lọ sí ìpele tó kàn ní abala láti ṣètò òwe márùn sílẹ̀ fún yín láti tú àdúrà mi sì ni kẹ́ mọ́ gbà. ẹ mọ̀ nǹkan tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé
irú mọ̀ pé ẹ̀yin náà sì máa márùn fún mi so àá lè jọ wà ní nǹkan kan náà àá lè fi àfikún dígí so ṣùgbọ́n ohun tí onílù ló mọ nǹkan tó ń fi sọ so ó lè jẹ́ nǹkan tẹ́ gbọ́ ṣùgbọ́n kí bí ọwọ́ ọ̀pá yẹn bá ṣe rí àṣẹ ṣe tán. ìlú ní yóò rìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlú ní yóò rìn bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà àtòrin àtìlù àtòrin kájọjó kájọyọ̀ ká sì ra wa lọ́kàn. ṣe tán. ó yá àkọ́kọ́. túláàsì ní ọmọdé ilé tó lóhùn ibíbẹ̀ yẹn ní ọmọdé ilé tó lóhùn o ibẹ̀ yẹn ní. nǹkan tí olúwa tó já sí pé ẹ̀gbá ọlọ́run ṣe nǹkan tí olúwa ń fìlú sọ níbẹ̀ yẹn ni pé ó ní túláàsì ní ọmọdé igbá tó lóhùn fìdí jókòó túláàsì ní. ok ọmọ rí bá ṣe rí tóònù náà nìyẹn ṣe rí pé ọmọdé ilé ló fún èmi. bẹ́ẹ̀ ni mo ṣáàtì ní 1-0 báyìí. mo lè má gba gbogbo ẹ̀ o jẹ́ ẹ̀ lọ́wọ́. ẹlẹ́kejì. ṣé ká tún ẹdún play. pátápátá là gbọ́jú. ọmọ là ń dẹ́tẹ̀ ojú àpọ̀fọ́ tán ìjà ní ń dálẹ̀. ẹdùn àwọn ẹlẹ́kẹta ṣẹ́ṣẹ́ tán. again ìbẹ̀rẹ̀ ni mo fẹ́ gbọ́ dáadáa. ṣé yóò bolówó ẹ̀jẹ̀ ni bí inú tó ń béwúrẹ́ tó ń fẹsẹ̀ hálẹ̀ ṣé yóò bolówó ẹ̀jẹ̀ ni bí. àbí. bẹ́ẹ̀ni ẹ ti gba méjì nínú mẹ́ta ẹ ti gba gbogbo ẹ̀ náà tán nìyẹn ẹlẹ́kẹrin ṣẹṣẹ tán. ìgbàlá sọ̀rọ̀ náà ni pé ẹ má sọ ọ̀rọ̀ tó bá di ẹni ẹ má sọ ẹ bá sọ á di wàhálà. ọ̀rọ̀ tó bá máa di wàhálà kí ẹ̀ mọ̀ wulẹ̀ tiẹ̀ bọ́dà láti sọ. ẹlẹ́karùn-ún ló kù báyìí ẹ ti gba méjì nínú mẹ́rin. oṣù méjì. ó pẹ́ yọ̀kan tó kù báyìí ṣe ti tán. ṣe wá lálejò ayó bẹ́ẹ̀ sì ṣe wá lálejò ayó kọ́nà má fi di alẹ́ pẹ́ nìkan kan. àmì ẹgbà mẹ́ta nínú márùn ẹ gbìyànjú ẹlẹ́kẹ̀rin gan-an ẹ ti gbà ń bẹ̀ náà ẹ̀ẹ̀kan gbà tán náà. àbàrà tó kù òun ni ibi tẹ́ ti kọ́kọ́ dá wa lára yá ẹ fi dá wa lára yá lẹ́yìn ìgbà náà ẹ wà fún wa ní òwe 5
ẹjọ́ mọ́ gbẹ̀sán o ẹ mọ́ jẹ́ kẹsàn ké o. Mélòó lára mi síwájú àwọn bàbá wa. Ṣé ó ti yá? ìlú ní yóò rìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlú ní yóò rìn bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà àtòrin àtìlù àtòrin kájọjó kájọyọ̀ ká sì ra wa lọ́kàn. Bóyá abala tá a dé ó ní abala tẹ́ ti máa fi lù dá wa lára yá ṣe ti ṣe tán ẹ bá gbé sókè. kájọyọ̀ ká sì ra wa lọ́kàn. Ẹ ṣé gan, àdúpẹ́. Abala tó kàn ó ní abala òwe márùn-ún. Etí mi yàrá o. Bóyá mo ti ṣe tán, mo ti gbéra, èmi ti gbáradì, sẹ́yìn ti gbáradì. Bóyá ẹ fún wa òwe àkọ́kọ́. Ẹ fún mi lówe àkọ́kọ́. Ó jọ kò lè fi mọ̀ gbọ̀ pé ó tún jọ ìtàgé lórí tó ó sáré pátápátá. Ẹ sọ mi ò mọ̀. Àti mọ̀wé èèyàn ló ṣòro àti mọ̀wé èèyàn ló ṣòro ẹni tá a gbẹ́ lẹ́yìn tó tún fi ń gẹ̀yìn jẹ àti mọ̀wé èèyàn ló ṣòro. Ẹ bá ń tún lù náà. Òde ní mẹ́ta lẹ́gbàá máa bá tèmi náà ẹlẹ́ẹ̀kejì.
ìkádìí méjì nìyẹn ìkádìí méjì nìyẹn ẹni tó lóṣù òkú òṣìkà nílẹ̀ tó gbà nípa ìkádìí méjì nìyẹn. ó sì ń tó bínú tẹ́lẹ̀. mo láìpẹ́ owó yẹn ẹlẹ́kẹta. ẹ tún lù. ewu àṣejù. ẹ sípò. mi ò mọ ẹ̀jẹ̀ bí àwọn aráalé ẹjọ́ ẹsọ mi. ẹ̀rù òbodò akẹ́sẹ̀ bodò lómi inú kan ẹ̀rù òbodò. tó nìyẹn. ẹ obìnrin mo ti di sáfẹ́tì lọ́tẹ̀ odi mẹ́ta àwọn fún mi lásàmẹ́ǹtì máa ṣe ni èmi náà báyìí next time báyìí tán máa gbé wọn padà màá ti lọ dìdí ìmúra dáadáa ó ti di mẹ́ta báyìí ó ti di mẹ́ta báyìí mi ò dẹ̀ sí ìgbà kankan bẹ́ẹ̀ ẹ fún wa ní kẹrin. eléda eléyìí lọ́kàn mi mú. ẹ mọ ti jẹ ẹ bẹ lọbù mí ẹ mọ lọbù mí ò ní. ẹjẹ sọ dànù ewúrẹ́ lè kú ebi lè kú yẹn. mo ti gba kan tèmi náà ó gbẹ ọ̀kan. ẹdun mẹ́ta lẹgbà àbí méjì lè mú agbára ẹ torí mo mọ eléyìí o méjì ni mo ní Ọlọ́run bẹ èèyàn bẹ lẹ́yìn mi so mo gba méjì ó dùn mí mẹ́tẹ̀ẹ̀ta ni bàá gbà ẹ fún mi lẹ́yọ̀ kan sí kí n gba mẹ́ta. no ẹbí bónọ́ọ̀sì fún mi. ojú lójú yẹ. ẹ ṣe gan àdúpẹ́ mo lérò pé ẹ̀yin aráalé ẹ ti rí ẹ̀kọ́ méjì àbí mẹ́ta kọ́ nínú àwọn òwe tí a ti fi kalẹ̀ and then nínú ìrírí wọn àti omi ọgbọ́n tí wọ́n ti bùlẹ̀ fún wa láti mu mo rò pé ẹ ti rí nǹkan kan díẹ̀ bù mú ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó rí wa tó mọ́jú àwọn kan wà tó yẹ kí wọ́n ti ẹ̀wò ibi téèyàn wà dáadáa yọ ẹ ṣe àdúpẹ́ àmọ́ lórí àdúpẹ́ nítorí pé a pè yín tẹ̀jẹ́ wa tẹ́ fi pé ọmọ kékeré ni ẹni tí ó pè mí kò sí nǹkan tí mo fẹ́ àdúpẹ́ àmọ́ lórí àdẹ́fẹ́ wò pé ìgbà mìíràn tí a bá máa tún pè yín ẹ tún fi tayọ̀ dára lọ ẹ má bínú pa àgbà púpọ̀ nínú àkókò yín torí èyí gan mọ̀ gbogbo alamọ̀ pé ẹ ń bí kò tí ẹ sẹ́yìn tí ò bí sí ní àsìkò tá a wà so látọ́ wá jẹ́ pé ẹ̀yin tó yẹ pé ìlú mọ̀ká tún ní tó yẹ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣe tẹ́ fi díẹ̀ lẹ̀ fún wa nínú ààyè ẹni àdúpẹ́ àmọ́ lórí ẹ bá wa sọ fún àwọn olólùfẹ́ yín àwọn olólùfẹ́ Dayo Success àwọn olólùfẹ́ ọwọ́ ẹ̀bà àwọn gbogbo àwọn tí n bá kàyé celebrity day mi gangan mọ̀ tí Dayo ń lùlù tó yẹ pé àwọn ló ń play album wọn ẹ máa sọ pé sáwọn nìkan lọ́lọ́run dálé ayé fún mi bọ̀ ìgbà yín ni lágbára Ọlọ́run ó dẹ̀ máa tún yín lára lágbára Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lò pẹ́pẹ́pẹ́pẹ́ àṣẹyìn lórí òní sẹ́yìn lórí mi ò tó gbàdúrà fún mi ṣùgbọ́n eléyìí tí mo wí báyìí àrò kò rọ̀bù ẹ ṣe ẹ bá wa sọ fáwọn olólùfẹ́ yín pé kán máa bá wa wo ètò wa ìlú àti orin. ẹ̀yin èèyàn mi ẹ̀yin títẹ̀ mi ẹ̀yin èèyàn mi nílé ẹ̀yin èèyàn mi olólùfẹ́ Dayo Success lórí Facebook lórí YouTube lórí Instagram lórí TikTok home and abroad ẹ má bá mi wo ètò yìí ètò ìlú àtòrin ó ń kọ́ni lọ́gbọ́n ọgbọ́n púpọ̀ pọ̀ tá a máa kọ́ níbẹ̀ òwe ìlú ọ̀rọ̀ lásán gan ó máa ń ṣe ẹlòmíì létí
ẹ máa bá wa wo ètò yìí. Ṣe rí ètò yìí tẹ́ bá ń wò ẹ ní regret ẹ dẹ̀ máa rí pé èso rere gan ló máa so sínú ayé tiyín náà. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wò. Ẹ ṣé púpọ̀. ẹ ṣé títí tá a máa fi èyí ṣe lọ ẹ jẹ́ kí àlejò wa dárúkọ wọn lẹ́ẹ̀kan sí ká tó máa lọ. Orúkọ mi ni Adédayọ̀ Olúwafẹ́mi Òjó tí gbogbo èèyàn mọ̀ sí Dayọ̀ Ọwẹ́bà wọ́n dẹ̀ tún mọ̀ sí Dayọ̀ Success. Ní ìsìn báyìí Dayọ̀ Success ni à ń tà káàkiri ló ń jẹ́ gangan Ọwẹ́bà. Nígbà náà lílù ní Ọwẹ́bà, ní ìsìn báyìí Dayọ̀ Success. So ẹ ṣé gan. Àwọn míì náà ṣì máa ń pè mí Dayọ̀ Success Ọwẹ́bà because àwọn tó ti mọ̀ láti rẹ̀. So orúkọ méjèèjì náà ni kò tí ì tẹ́ pé wọn tá a jẹ́ ẹ ṣé gan olóòtú. ẹ má dáhùn kò sí pé nígbà tá a sì ń lùlù wọ́n sì ń lùlù tẹ bá ní project tẹ fẹ́ kán produce orin fún yín tẹ bá pé olórin ni ẹ tó ẹ upcoming àbí celebrity ni ẹ tó mọ̀ pé òun ní project tó fẹ́ kán produce fún ẹ wọ́n máa bẹ̀ ṣe máa gbé bòǹbí ààbọ̀ ṣe ẹ̀gbọ́n mi ṣe o ẹ ṣé gan ni àdúpẹ́ ó dàbọ̀. ìlú ní ìlú ní ìlú ní yóò rìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlú ní ìlú ní ìlú ní yóò rìn bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà àtòrin àtìlù àtòrin kájọjó kájọyọ̀ kájọjó kájọyọ̀ ká ṣe ra wa